Aláròyé máa wí o. Àṣírí ilé àwọn ọmọ aláìníyàá tó ń ta àwọn ọmọ ọlọ́mọ tú. 1.5 mílíọ̀nù ni wọ́n ń ta odidi ọmọ. Bí abiyamọ bá jọlọ́run nípè nígbà tí ọmọ wọn ṣì wà ní kékeré, ilé ìtọ́jú àwọn ọmọ aláìníyàá ni wọ́n máa ń gbé wọn lọ. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ilé àwọn ọmọ aláìníyàá nílẹ̀ yìí ló jẹ́ ibi tí wọ́n ti ń wo ọmọ dàgbà. Títà làwọn kan ń ta irú àwọn ọmọ bẹ́ẹ̀ fáwọn tó ń lo ẹ̀yà ara ènìyàn àtàwọn tó fi odidi ọmọ ènìyàn ṣẹ́ṣó. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ṣe fìdí rẹ̀ múlẹ̀, ọ̀kan nínú àwọn ilé ọmọ aláìníyàá tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ta àwọn ọmọdé ní Joyful Kids Orphanage tó wà ní Badagry nípínlẹ̀ Èkó. Ẹ̀ka tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn iná ló ṣàwárí ilé náà. Ọmọ 7 ni wọ́n bá nínú ilé ọ̀hún. Gbogbo wọn ni wọ́n ti yọ kúrò nínú ìdè báyìí. Èèyàn 5 ni wọ́n sì mú lórí okòòwò náà pé wọ́n ń ṣe káràkátà àwọn ọmọdé. Nígbà tó ń fìdí ìròyìn yìí múlẹ̀ fáwọn oníròyìn nílùú Abẹ́òkúta, ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Fẹ́mi Haruna ṣàlàyé pé yàtọ̀ sí bí àwọn afurasí ọ̀daràn yìí ṣe ń ta ọmọ, wọ́n tún máa ń tọ́jú àwọn aboyún nílé iṣẹ́ náà, ṣùgbọ́n kì í ṣe nítorí kí wọ́n lè fi oyún náà bí ọmọ tí yóò dàgbà sínú ayé, bí kò ṣe nítorí kí wọ́n lè ta ọmọ tuntun náà fáwọn tó ń fọmọ ṣoògùn owó. Ó ní 1.5 mílíọ̀nù náírà ni wọ́n ra irú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ nígbà tó bá fi oyún náà bímọ tán. Gẹ́gẹ́ bó ṣe sọ, lọ́jọ́ 28 oṣù kọkànlá ọdún 2025 la bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ yìí nígbà tí obìnrin kan tó ń jẹ́ Amara mú ẹ̀sùn lọ sí tẹ̀sán wa tó wà nílùú Ìdọ̀yìn pé wọ́n jí ọmọ òun Samuel Honesty ọmọ ọdún 6 gbé. A gbé ìwádìí ìṣẹ̀lẹ̀ yìí fún wọn ní SCID, ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń ṣèwádìí ẹ̀sùn ọ̀daràn. Nínú ìwádìí tí wọ́n ṣe nígbà náà ni wọ́n ti fura sí àwọn obìnrin 2 kan tí wọ́n ń jẹ́ Chioma Honest àti Praise Honesty, a sì gbé wọn lọ sílé ẹjọ́. Lọ́jọ́ 21 oṣù kínní ọdún 2026 yìí, wọ́n lọ já ọmọ tí wọ́n jí gbé yìí sí tẹ̀sán ọlọ́pàá Gowon lẹ́kọ̀ọ́. Ọmọ yìí ló sì tú àṣírí pé ilé àwọn ọmọ aláìníyàá tí wọ́n ń pè ní Joyful Kids Orphanage tó wà ní Badagry ni wọ́n gbé òun lọ nígbà tí wọ́n jí òun gbé, àti pé obìnrin kan tó ń jẹ́ Joy Chidozie tí àwọn èèyàn ń pè ní Madam Joy ló ní ilé-iṣẹ́ yẹn. Èyí ló jẹ́ ká lọ sí ilé-iṣẹ́ náà tá a fi tú àwọn ọmọ 6 yòókù tá a bá níbẹ̀ nínú ìgbèkùn sílẹ̀ tí Samuel sì ṣìkeje wọn. Orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà pẹ̀lú ọjọ́ orí wọn ni Ramsey Chidozie ọmọ ọdún 8, Raphael Rofiu ọdún 6, Kazeem Chidozie ọdún 6, Ṣẹ́gun Uthman ọdún 9, Ọlá Abdulhakeem Abdulrasheed ọdún 9, David Oyelese ọdún 9, pẹ̀lú Samuel Honesty ọmọ ọdún 6 tá a kọ́kọ́ rí. A sì ti fa òun náà lé ìyá rẹ̀ lọ́wọ́ ní tirẹ̀. A ti fa àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù lé iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn obìnrin ní ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́wọ́. Àti mú Joy Chidozie ẹni ọdún 36 tó ní iléeṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọmọ 4 tí wọ́n jọ ń ṣiṣẹ́. 2 nínú àwọn èèyàn yìí làwọn ọmọbìnrin ẹni ọdún 18 kan tí wọ́n ń jẹ́ Tanimola Martins àti Favour Martins. Àwọn ọmọbìnrin méjèèjì yìí náà wà nínú oyún tí wọn yóò sì bímọ kalẹ̀ fún ọ̀gá wọn láti ta ní 1.5 mílíọ̀nù náírà fún àwọn oníbàárà rẹ̀. Madam Joy fúnra rẹ̀ ti jẹ́wọ́ pé 1.5 mílíọ̀nù náírà ló ń ra Samuel lọ́wọ́ obìnrin kan tó ń jẹ́ Kelly tó jí ọmọ náà gbé wá fún òun. Ó ní 700 náírà nínú owó náà lòun kó sílẹ̀ lódidi nígbà tí òun fi 600 náírà yòókù ránṣẹ́ sínú àkáǹtì ẹni tó ń jẹ́ Kelly yẹn. Ó ní lẹ́yìn tí òun san owó orí Samuel tán lòun tún tà á fọkùnrin kan tó ń jẹ́ Emmanuel, ṣùgbọ́n kò tí ì rí Emmanuel yẹn mú ní tirẹ̀ báyìí. Ìwádìí wá fìdí rẹ̀ múlẹ̀ pé awakọ̀ iléeṣẹ́ yẹn tó ń jẹ́ Yusuf Adébọ̀wálé ló máa ń bá wọn wá àwọn obìnrin tó ń bí ọmọ tí wọ́n máa ń tà. Òun náà ló sì ń bá wọn wá àwọn oníbàárà tó ra àwọn ọmọ tí wọ́n bá fi oyún ọ̀hún bí. Àti mú Yusuf náà báyìí, bẹ́ẹ̀ la tún mú Tanimola àti Favour tí wọ́n ń pa ọmọ fún wọn bí ìgbà tí adìyẹ bá ń pa ọmọ fún olówó rẹ̀. Bákan náà la mú obìnrin ẹni ọdún 16 kan tó ń jẹ́ Rachel Chidozie pẹ̀lú Madam Joy fúnra rẹ̀. Òun ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mú Emmanuel àti gbogbo àwọn tó jẹ́ oníbàárà wọn nídìí káràkátà òwò ọmọ rírà àti ṣíṣe náà. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí
fún ìkànnì Aláròyé Online TV.